Ẹ̀yin èèyàn mi, ó lágbára o, nǹkan ń bẹ o. Ṣé rí àwọn tó máa ń jowú yẹn, wọn ò kọ̀ láti para wọn nítorí pé wọ́n fẹ́ jowú ọmọnìkejì. Òun ló joyè ló dífá fún Ashley. Ara mi ìrírí wọn níṣe Ashley tó já wọnú Oòduà kíní kan secret shrine. Ibẹ̀ ni wọ́n tọ́jú gbogbo èmi ní kíní queen o, Adé àti staff of authority ti Queen Naomi. Ibẹ̀ náà gbé sí. Wọ́n níṣe ni Ashley ó fẹ́ lọ wọ bẹ̀lẹ̀. Wọ́n ló tiẹ̀ ó ti jí staff of authority Naomi. In the sense pé, in the name pé ó fẹ́ lọ sí Olú Ìbàdàn. Wọ́n ń ṣe coronation léni. Ló bá lóun fẹ́ lọ síbẹ̀. Òun dẹ̀ máa mú kíní staff of authority yẹn. Ó fẹ́ lọ show ara ẹ̀ hàn pé òun ni queen of Ilé-Ifẹ̀. Can you imagine? Àwọn tí Ọlọ́run ò rán pé kí wọ́n jẹ́ nǹkan kan, wọ́n fẹ́ force ara wọn. Ṣé wọ́n mọ ju Ọlọ́run lọ ni? Nígbà tí Ọlọ́run ò dùn wọ́n nínú tán fẹ́ lá ṣúgà. Wọ́n kàn ń la jẹ̀díjẹ̀dí ló kàn máa pa wọ́n dànù. Ṣé ayé nìyẹn? Ṣé ilé ayé ni ẹni tó ń jowú? Ẹni tó ń jowú ṣé ó ráyé wá ṣá? Àánú wọn ṣe mí. Kéèyàn kàn dédé wà, kó máa wo ago aláago láti ṣiṣẹ́. Ṣé ìyẹn possible? Wọ́n ní ẹni tó ń jowú, onílara, kò ráyé wá o. Ó ga jù. Ná bá ní kì í ṣe kékeré o, wọ́n ní ìyá onífá ò sí l'around. Wọ́n ló lọ ṣe sacrifice kan ní odò kan níbì kan. Ẹ ṣáà mọ̀ àwọn náà mọ nǹkan tán máa ń ṣe. Nǹkan ń bẹ o. Láàfin Kábíyèsí Ọjájá 2. Ná bá ní òun ni Ashley ló bá sọ wípé ó wá lọ bá àwọn security. Ṣé ẹ mọ̀ wípé àwọn security ń ṣọ́ gbogbo ibẹ̀ yẹn? Tí nǹkan kan bá miss pẹ́rẹ́, àwọn security ló máa responsible fún. Wọ́n níṣe ni ó lọ sọ fún àwọn security yẹn pé òun fẹ́ wọnú Oòduà shrine. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun fẹ́ lọ mú staff of authority tó wà ńbẹ̀. Wọ́n á ní kí lẹ fi ṣe? Tí Naomi, ṣebí Naomi ni? Ó ní kán shut up. Èwo ni Naomi? Ṣé Naomi ni queen of kíní kan? Ó ní kán jọ̀ọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun fẹ́ wọnú shrine yẹn, Oòduà shrine, pé òun fẹ́ lọ mú staff of authority. Òun fẹ́ fi lọ shine ní Ìbàdàn. So tóun bá débẹ̀ kán lè recognize pé òun ni queen of Ilé-Ifẹ̀. Kán lè recognize wọ́n láwọn security ní no, pé kò sáyé. Ó wá ní kí ná, ó ní kò sáyé, wọ́n níṣe ó kàn gu gìrì, ó kàn wọbẹ̀. Ó bọ́ lọ́wọ́ wọn, bọ́ sínú shrine lọ mú jáde. Ibi tó ti fẹ́ mú jáde, bí àwọn security ṣe wá ní madam, ẹ fúnra yín ní respect o. Kíní tẹ lọ mú yìí, ààyè ò gbà á fún yín o. Níbo lẹ mú lọ? Kò sáyé. Ló bá ní kán kúrò, ó ní kán jọ̀ọ́ pé òun á fún wọn ní 100,000. Òun á san 100,000 fún wọn. Àwọn yẹn kì í ṣọ̀rọ̀ owó. Ẹ̀yin kọ́ lẹ ní, kò sẹ́ni, Naomi ló ní iṣẹ́ yẹn. Pé so kò sí anybody tó tún lè lọ mú. Ó ní Naomi bí báwo. Ó ló dáa tó bá jẹ́ bẹ́ẹ̀, pé tó bá jẹ́ pé owó yẹn kéré, òun á make ẹ̀ ní 200,000. Owó wà. Àwọn yẹn ní kì í ṣọ̀rọ̀ owó o. Wọ́n ní kì í ṣọ̀rọ̀ owó leléyìí. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé
wọ́n ti fún wọn ní instruction, kò sẹ́ni tó gbọ́dọ̀ wọ ilé ibẹ̀ inú Odùduwà shrine yẹn, pé kò sí ẹni tó lè wọ̀, pé kò sáàyè. Wọ́n gbà ó ṣàfọ́ọ̀sì ara ogun kìíní yẹn fẹ́ mú jáde, wọ́n ṣe gbà lọ́wọ́ ẹ̀ ni. Ló bá ń bá wọn dù, ló bá wọn dù. Wọ́n ní, madam, ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ra yín, kò yẹ ká bá yín ṣe gbogbo wàhálà yìí, pé ẹ ṣọ́ra yín, ẹ má rọ̀fù ara yín o, ẹ fi kinní yìí lẹ̀. Ó lóun ò fi lẹ̀ o. Wọ́n ní báwọn pípù yẹn ṣe, agbára mélòó lobìnrin ní níbi tọkùnrin wà. Wọ́n ní wọ́n dẹ̀ jagbà làwọn méjì tó wà níbẹ̀, wọ́n kàn já kinní yẹn gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ìdíwé tán fi taari Ashley síta. Wọ́n náà bọ́ńdù lẹ̀, wọ́n tì í dànù. Pé ta ló fẹ́ kó bá? Ló bá ní ló bá bugbe ta o, gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly o. Wọ́n ní ṣe ni Ashley, wọ́n ní ṣe ló bugbe ta. Òun náà rọ̀fù tó yìí, òun náà ṣe gbá tó yìí. Ó dìgbà tí kábíyèsí bá dé, ẹ wá ti òun dànù, ẹ wá ṣe kì í ṣe fẹ́ nà òun ni, ṣe fẹ́ bá òun jà ni. Ẹ ti dáràn, iṣẹ́ ti bọ́ lọ́wọ́ yín lédè. Ẹ káǹtì ara yín pé kò síṣẹ́ fún yín mọ́ ní pálásì. Ìkòkò bá bàṣà sùn, pé tiyín ti tán. Wọ́n láwọn security wá ń bèèrè pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ wa torí ìwọ ló gbà wá sí iṣẹ́. Ó lóun máa sọ fún kábíyèsí pé ṣe lẹ rọ̀fù òun, tẹ́ tí òun tẹ́ ṣe oríṣiríṣi. Wọ́n á ní kí ló wá dọ́dọ̀ àwọn security tó fi rọ̀fù ẹ, tó fi tì ẹ́ dànù. Ṣé kí kábíyèsí báwọn náà lẹ́nu, kí kábíyèsí á béèrè. Wọ́n á béèrè nǹkan tí staff authority ṣe dọ́dọ̀ ẹ̀, ṣe dọ́wọ́ ẹ̀, báwọn ṣe gbà lọ́wọ́ ẹ̀ tó taari ẹ̀ dànù. Àbí kábíyèsí ò ní gbọ́? Wọ́n ní ṣe lára ẹ̀ rọ̀. Ó ló yà náà, bí ìwọ ló gbà wá síbí o, bí kábíyèsí ló gbà wá síbí. Ó ló di gbà náà, ẹ jẹ́ kí kábíyèsí dé. Wọ́n ní àwọn security wá ń dá Ashley lò. Pé ṣèbí security èbí kábíyèsí máa dé, tí kábíyèsí bá dé, gbogbo wọn á lọ spell ẹ̀. Wọ́n ní ṣe lára Ashley ìṣe ló wálẹ̀. Pé madam, ẹ get out, àṣejù yín pọ̀, ẹ get out. Wọ́n ní jẹ́ kí kábíyèsí dé. Nǹkan tí staff of authority dọ́wọ́ yín ẹ̀ ṣàlàyé. Àbí wọ́n gbé sínú chamber yín ni? Staff authority wọ́n sì sí chamber yín ni, tẹ́ fi lọ́wọ́ wọlé tẹ́ lọ́ mọ̀. Àwa là ń ṣọ́ nǹkan tí nǹkan kan bá miss, àwa la máa responsible fún pé kó get out. Olúwàrà àwọn èrè nǹkan ń bẹ láàfin kábíyèsí. Àwọn olórí tí kábíyèsí lọ kó jọ, òun náà ni. Àwọn olórí tí kábíyèsí kó jọ, òun ló jẹ́ ká máa rí gbogbo story. Ó ti ẹ̀ dá kí káṣírí wọn kó máa tú lọ ìṣó. Káṣírí wọn máa tú lọ ìṣó, torí kò sí remedy ní ọ̀rọ̀ àwọn pípù yìí. Àfi kán máa tẹ́ ṣáà náà ni. Àfẹ̀tẹ́ yìí náà ṣáà kán máa tẹ́. Kò sí ṣe kò sáì ṣe, wọ́n máa tẹ́ náà ni. Wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ló ń tẹ́. Aláṣejù wẹ́rẹ́ náà máa tẹ́. Wọ́n ní ṣe ni Ashley wá bínú lọ. Wọ́n ní before you know it, kó wá lọ. Ó dẹ̀ múra ṣá ó lọ. Wọ́n níbẹ̀ tó lọ with empty handed. Toró ní tóun bá lọ sọ́n kóun lè fi shine. Wọ́n ló sọ fún wọn pé tóun bá dé òun á dá padà. Àwọn yẹn ní àwọn ò fẹ́. Àwọn ò fẹ́. Ó wá ní kóun bribe, ó ló tì í. Ó lóun fẹ́ fi lọ shine lọ́hùn kán lè fi mọ̀ pé ìyàwó ọba lòun. Àwọn yẹn náà ò fẹ́. Ó lóun á dá padà. Àwọn yẹn ní àwọn ò gbà. Ó dá máa fún yín ní 100,000. Àwọn yẹn láwọn ò gbà. Ó dá máa make ẹ̀ ní 200. Àwọn yẹn láwọn ò gbà. Kì í ṣe matter of money. Kí iṣẹ́ má bàa bọ́ lọ́wọ́ wọn. Àwọn mọ̀ pé staff of authority kì í ṣe ìwọ ló ní. Naomi ló ní. Torí gbogbo bí nǹkan ṣe ń lọ láàfin, kò ṣẹ̀yìn àwọn security.
bẹ́ẹ̀ ni lọ́rọ̀ kan ṣá àwọn security wọ́n taari ẹ̀ dànù wọ́n gba staff of authority lọ́wọ́ ẹ̀ níbi tó ti sneak sínú ilé tó lọ́ọ́ jí olè aṣọ náà pé olè náà wá jíjà ní ààfin wọ́n tún ti tó olè bọ́ olè náà tún jà ayé wọn ti bàjẹ́ ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa ààbò ọlọ́run á máa dájú lórí wa o àwa la ó máa wá ẹ̀yin la ó máa bá o ẹ ṣí bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe tẹ́ bá ṣe tẹ́lẹ̀ bá wa love ẹ̀ ọlọ́run á love ẹ̀yin náà in Jesus name amen ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.